kí n tó máa lọ síbi iṣẹ́. Ẹ káàárọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT, ẹ kú dédé wòye, ṣe dáadáa ni mo bá yín. Nǹkan méjì ni mo fẹ́ sọ, tọkọ-tìyàwó tuntun àti don't step on toes. Ṣé mọ̀ pé mo wá sí nígbà kan àwọn nǹkan kan ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ lórí gay, tó ṣẹlẹ̀ lórí kinní tí mo wá sọ̀rọ̀. Àwọn tó jẹ́ ọlọ́pọlọ kúkúrú wọ́n bú mi, wọ́n sọ̀rọ̀ sí mi. Àwọn kan ní ṣé òun support gay ní Nàìjíríà ní ṣé òun sọ pé kinní kan ní kí ló mean. But one thing you guys don't understand, nǹkan tí àgbàlagbà bá rí tó bá jókòó, tọmọdé bá dùbúlẹ̀ ó lè má rí. Tó dífá fún wípé tó bá jẹ́ olórin àbí o jẹ́ òṣèlú, bóyá ààrẹ ìlú, wọn ò kí ní religion, wọn ò dẹ̀ kí ń dá sí àwọn nǹkan kan tó bá ti jẹ́ pé controversy àbí tó wà controversial. Wọn ò kí ń kick against àwọn certain set of maybe people or tradition. But nígbà tí mò ń sọ ń gbà yẹn, ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ ń bú mi. Ṣé òun support gay ni, ṣé òun support bob ni, ṣé òun ṣe kinní kan ni. Don't step on toes. Especially toes àwọn tó bá mọ̀ wípé wọ́n contribute láti gbé ẹ gòkè, tó contribute láti help ẹ. Tí wọn ò bá lè mú ẹ, ìyẹn ọdún mẹ́wàá sì máa gbóná lọ́wọ́ wọn. Tí wọn ò bá lè ní nǹkan tó máa ṣe fún ẹ at that time, wọ́n sì máa farapamọ́ jẹ ẹ́ níyà. Ìka tó bá ti fúnyàn lóúnjẹ, ẹni tó bá ti wà ní tó ti contribute sí success èèyàn tó dé téèyàn dé ajúniná lè ju nínú. Wọ́n ní èèyàn jù ẹ lọ ní kékeré yẹn ṣe ò lè fi sí. Ní ìlú yìí, anywhere in the world tó bá jẹ́ olórin tó ń lọ sí international concert or ń jáde kúrò nílùú, tó bá ń sọ̀rọ̀ gay, lesbian, tó bá ń condemn wọn, má bá wọn dá sí. Nítorí pé ó lè jẹ́ ìlú tí wọ́n wà ni wọn ò ti kí ń ṣe agbátẹrù ẹ̀. Ìlú tó ń lọ ò mọ bí kinní yẹn ṣe rí. Tó bá ń condemn àwọn certain people or certain tradition tó jẹ́ international person tó ń jáde kúrò nílùú tó dẹ̀ ń lọ sílùú àwọn ìlú tí wọ́n welcome kinní yẹn, má bá wọn dá sí. Nítorí tí wọn ò bá fìyẹ̀ jẹ́ nísìn, ọwọ́ sì máa kan wọ́n á sì wá nǹkan kan tó máa lò tó sì máa fìyẹ̀ jẹ́. Tó túmọ̀ sí pé don't step on toes. Àwọn tó bá lábà tí wọ́n mú ẹ débì kan tí wọ́n tó ń contribute sí success àti gòkè ẹ, má débì kan tán kò fi pé o ti arrive. Tó máa dúró, wọ́n máa either we like it or not, ọwọ́ máa ń kan wọ́. Ọwọ́ àwọn tó dẹ̀ jẹ́ wọ́n ní olówó ṣọ̀rẹ́ olówó, olòṣì ṣọ̀rẹ́ olòṣì. Ọwọ́ àwọn tó ń kọwọ́ ni ọwọ́ àwọn tí level wọn jọ wà the same. So má jẹ́ kí bóyá praise society or báwọn èèyàn ṣe ń eulogize ẹ, bọ́n ṣe ń praise ẹ, bọ́n ṣe ń ṣe kíní ẹ, don't let it get to your head. Especially ẹ̀yin tí rí president tó bọ́ ta wá sọ pé I'm a Muslim, I'm a Christian. Ẹ rí pé táwọn Christian bá ń ṣe, wọ́n á bá wọn ṣe. Táwọn Mùsùlùmí bá ń ṣe, wọ́n á bá wọn ṣe. Táwọn aláwo bá ń ṣe, wọ́n á bá wọn ṣe. Nǹkan tó fà á tó jẹ́ pé àwọn aláwo wọ́n wà able láti fight a day fún holiday fún àwọn, wọ́n dẹ̀ fight ẹ̀. Torí ìlú ààrẹ orílẹ̀-èdè ò gbúdọ̀ support any religion, kò gbúdọ̀ go against any religion ju kán dẹ̀ mọ̀. Ààrẹ orílẹ̀-èdè kò gbúdọ̀ go against any tradition tó mọ̀ wípé internationally òun ṣe business pẹ̀lú àwọn tó practice tradition yẹn. Tó mọ̀ pé internationally àwọn tó practice tradition yẹn wọ́n wà of help sí ìlú tóun ti jẹ́ ààrẹ. Tó bá go against ẹ̀ tí ò bá ṣọ́ra á fail. Wọn ò ní force ẹ̀pọ̀ láti ṣe nǹkan táwọn ṣe. But tí ò bá ṣọ́ra á fail. Tó dífá fún nǹkan tó ń ṣẹlẹ̀ ń tàn sí. Don't step on toes. Àwọn tó bá ti jù ẹ lọ, àwọn tó bá ti contribute sí success ẹ, àwọn nǹkan tó bá jẹ́ ẹni tó ń travel, má bá wọn bú gay nílùúkílùú tó bá find ara ẹ̀. Tó bá jẹ́ ẹni tó ń travel out, tó dẹ̀ jẹ́ pé ibi tó ń travel sí, wọ́n practice gayism ń bẹ, má bá wọn bú tó bá ń bú níbi tó bá ń gbé tí wọ́n bá ṣe, kò sí tó kàn ẹ́. Because tó bá yá
ó máa àwọn tó bá wà ń bẹ̀ tí wọ́n lọ bí kọ́kọ́ tí wọ́n ní ẹni kárí àwọn lè máa jà kó máa bú wọn kó máa bú wọn kó máa sọ̀rọ̀ kó máa ṣe kíní kan bó kò tó sí ìwọ tó bá mọ̀ wípé you're a musician, you're a president, you're the president of the country, you're the governor of the state. Gbọ́dọ̀ criticize àwọn culture kan tí wọ́n dẹ̀ mọ̀ pé àwọn ìlú táwọn ń bá ṣe business táwọn ń bá ṣe on practice culture yẹn tó bá ní practice ẹ̀ nílùú yín wọ́n lè má practice ẹ̀ nílùú yín but àwọn ìlú tó bá ń practice ẹ̀ kò kàn yín láti ìwọ tó bá fall into the category of àwọn tí mo mention tó bá tiẹ̀ like ẹ̀ kò yẹ kó ṣe openly. Ẹ̀ẹ̀mejì ni mo ti wá síta tí mo ti wá sọ ọ̀rọ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ yín bú mi ṣe ra àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ńsìn mo bí nísìn ibi tí ọmọ yẹn máa focus lé ni pé òun kò sí nǹkan tó ń ṣe kinní kan ó lè ṣe kí iyan ọdún mẹ́ta máa gbóná lọ́wọ́ ó dẹ̀ lè ṣe kó má jẹ́ bẹ́ẹ̀ but ẹnikẹ́ni tó bá ti find ara rẹ̀ nírú position yẹn òun láti wà very careful. Don't step on toes. Ajuni ló lè juni nù. Má sọ pé kí ẹni tó bá ti jù ẹ́ lọ tó mú ẹ mọ̀nà má sọ pé kí ni ò lè ṣe fún ẹ ẹni tó mú ẹ mọ̀nà má mọ̀nà jámú ni wá lọ má sọ pé wọn ò mọ̀ ṣe mọ́ because tó o bá ṣọ́ra kékeré tí wọ́n fi pamọ́ fún ẹ wọ́n sì lè lò fún ẹ láti báyé ẹ jẹ́ láti bring ẹ down again. Ìyẹn gbọ́ títà ó jókòó a ṣe show lórí TikTok lánàá àwọn nǹkan kan dẹ̀ jáde kí làwọn nǹkan tó jáde mo rí young lady kan tó ṣe married 3 years ago tó sọ wípé kò láìkì òbò lílá kò láìkì ọmú mímu kò láìkì ọmọ finger òun ó kàn fẹ́ go straight to the point ni ó dẹ̀ fi pé ọkọ òun náà láìkì ẹ̀ bẹ́ẹ̀ ọkọ ẹ̀ lè láìkì ẹ̀ bẹ́ẹ̀ but for some time the constant thing in life is change ó dẹ̀ máa ń tètè take ara ẹ̀ lórí àwọn ọkùnrin tó bá jẹ́ young girl tó bá jẹ́ pé ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ ọkọ tí tó bá sọ pé ọkọ ẹ̀ ń gbà bẹ́ẹ̀ má accept ẹ̀ pé ọkọ ẹ̀ ń gbà bẹ́ẹ̀ o torí pé àwọn olóbò bá ń dẹ́rù boko ọkọ mi wà ń ta nígbà tó bá sọ pé and tó bá ní tí obìnrin bá sọ pé òun ò láìkan máa láhùn òun ò láìkan máa fọwọ́ kan òun lọ́mú òun láìkan máa finger òun ṣùgbọ́n torí pé ọkọ òun accept ẹ̀ tí ò bá láìkì kí wọ́n máa lá ẹ tó láìkì kí wọ́n máa mu ọmú ẹ tó láìkan máa finger ẹ tó fẹ́ máa ṣe nítorí ọkọ ẹ kò sí bó ṣe lè ṣe nítorí ọkọ ẹ is as good as wípé ọkọ ẹ gan ò ṣe nítorí pé body language tó yẹ kó máa fún ọkọ ẹ bó ṣe máa ṣe pẹ̀lú ọkọ tí ó bá jẹ́ pé nǹkan tí wọ́n gan ní interest ni ó máa yàtọ̀ sí nǹkan tí ò ní interest pé ọkọ ló ní interest pé ọkọ ń ṣe láti satisfy ọkọ so gbogbo àwọn torí lady yẹn sọ̀rọ̀ lánàá pé ẹ̀dì fáà pé òun ò like ẹ̀ kò mí pé òun ò kí ń gbà kọ́kọ́ òun ṣe tó o bá ti like ẹ̀ even kó gbé ara ẹ sílẹ̀ kọ́kọ́ ẹ ṣe is as good as wípé ọkọ ẹ ò ṣe nítorí pé ẹni tí ò bá like ọmú kó máa mu ọmú tọkọ ẹ bá mu ọmú ẹ̀ ó kàn máa wà ń bẹ̀ ọmú akọ máa wọ ọmú ọkọ máa mu ọmú ẹ̀ ni ẹni tí ò bá like máa finger òbò ẹ̀ tọkọ bá ń finger òbò ẹ̀ akọ la òbò lẹ̀ ọkọ máa finger ẹ̀ ni ẹni tí ò bá like kí ọkọ máa lá òbò ẹ̀ tọkọ bá ń lá òbò ẹ̀ ó kàn máa la òbò lẹ̀ wọ́n máa la ni ọkọ yẹn ò ní gbádùn ẹ̀ akọ ṣe níṣe jẹ́ kí n dìde in tó ń mú ọkùnrin gbádùn òbò lílá tó ń mú ọkùnrin gbádùn ọmú mímu tó ń mú ọkùnrin gbádùn fífíngà òbò òun ni response tí wọ́n bó ṣe ń jù fún ẹ the response the call and response tó ń fún wọn òun ló ń mú ọkùnrin gbádùn ẹ even òbò dídó tí ọkùnrin bá mú ọmú ẹ tó kọ̀sùn gbọ́rọ̀ gidi ó yàtọ̀ sí ẹni tí ọkùnrin mú ọmú ẹ tó fi fíngà ẹ méjì tó fi gbé ọmú yẹn sí ẹnu ọkùnrin tó fi kẹ́ sí lẹ́nu tó fi ọwọ́ kejì tó fi ti orí ẹ̀ mọ́ ọmú ó yàtọ̀ sí pé ọkùnrin kàn mú ọmú ó kàn ṣe báyìí ṣe mọ̀ pé nǹkan méjì ni tó bá ń ṣe báyìí fún ọkùnrin níbi tó ti ọkọ ẹ̀ tó mú ọmú ẹ̀ àbí boyfriend ẹ̀ mú ọmú ẹ̀ tó fi fíngà ẹ̀ kẹ́ ọmú yẹn sí lẹ́nu tó wá mú orí ẹ̀ tó wá bóyá òun fọwọ́ ra orí ẹ̀ òun kiss orí ẹ̀ nǹkan tó ń ṣe yẹn òun communicate
òun sọ fún pé bó ṣe mu ọmú yẹn òun gbádùn ẹ̀ tó tún wá ń sọ̀rọ̀ pé bite me ó mọ̀ pé ó ti débẹ̀ òun gbádùn ẹ̀ ó yàtọ̀ sí wípé mi ò láìkẹ́ ọkọ mi láìkẹ́ jẹ́ kí n ṣe kí n fi satisfy ẹ̀ kó má ní any response kó má ní anything tóun fún ẹni tí ọkọ ńlá òbò ẹ̀ tó kọ̀ súnlẹ̀ tó ṣe ó yàtọ̀ sí ẹni tí wọ́n ń lá òbò ẹ̀ tó ń fi fùrọ̀ tó ń gbé fùrọ̀ sókè láti jẹ́ kí ojú òbò pàdé ẹnu tó dẹ̀ mú ọwọ́ kan tó fi sí orí ọkùnrin tó tẹ orí ẹ̀ mọ́nú òbò ṣe mọ̀ pé ìyẹn response ni communication ni ó ti ń communicate pẹ̀lú ọkùnrin yẹn pé gbogbo bó ṣe ń lá òbò mi mò ń gbádùn ẹ̀ ó wù mí bó ṣe fi ọwọ́ gbé orí yẹn sí abẹ́ ó sọ fún ọkọ tó ń lá òbò ẹ̀ pé mò ń gbádùn òbò tó ń lá ó dẹ̀ ń dùn mọ́ mi ó yàtọ̀ sí ẹni tí wọ́n ń lá òbò ẹ̀ tó ń yẹ̀dí tó ń ti orí dànù ẹni tí wọ́n ń fíńgà ẹ̀ tó ń lu ọwọ́ kan tó gbá ọwọ́ yẹn mú báyìí tó wá mú itan ẹ̀ tó wá pa itan ẹ̀ dé pẹ̀lú bíbà yìí ẹ̀ tí wọ́n fi ń fíńgà ẹ̀ tó wá bẹ̀rẹ̀ sí ní lẹ̀ òbò ojú òbò tó ń lẹ̀dí mọ́ ìka ọkùnrin àbí tó ń lẹ̀dí mọ́ ọwọ́ ọkùnrin láti response pé mò ń gbọ́ láti response sí bó ṣe ń fíńgà ẹ̀ yẹn ó yàtọ̀ sí ẹni tó ń fíńgà tó ń ṣe ó ń dùn mí tó ń yẹ̀dí so ọkọ mi ò láìkí ẹ̀ ṣùgbọ́n mò ń ṣe nítorí pé mo fẹ́ fi satisfy ẹ̀ it's as good as pé o ò ṣe rárá o ò yàtọ̀ sí ẹni tó ń refuse mi ò like dídó sex ṣùgbọ́n ọkọ mi like ẹ̀ mo wá gbéra mi sílẹ̀ mò ń ṣe fún kí lè máa fi satisfy ẹ̀ o ò yàtọ̀ sí ẹni tí kò like ẹni tí ó ń para òbò mọ́ o nítorí in tó o bá like o ò ní lè respond bó ṣe yẹ kó respond in tó o bá like tó ń gbádùn response ẹ gan ó máa tún ginger ẹni tó ń do ẹ but nǹkan tó o bá like o ò ní respond o ò ní fún wọn ní call and response ni tó bá ti ń call ẹ o ò ní fún wọn ní right answer so nǹkan méjì ni nígbà tí lady yẹn sọ̀rọ̀ lánàá ọkọ mi ò like ẹ kò mí pé mi ò gbéra lẹ̀ fún ó gbéra lẹ̀ fún it's as good pé ó gbéra lẹ̀ fún tí o bá ti like ẹ o ò lè fún ní vibe tó máa jẹ́ kí orí ẹ yí o ò lè fún ní vibe tó máa jẹ́ kó bọ́ta kó máa rántí ilé vibe tó bá fún vibe tó máa jẹ́ pé jẹ́ kí n satisfy woman yìí or jẹ́ kí n ṣe responsibility mi as a man in the house vibe tó ń fún nìyẹn ìyẹn ò stop ẹ from going out ẹ má dẹ̀ gbàgbé o fún ní right vibe o fọkùnrin ní right vibe ìyẹn ò ní pé kò ní bọ́ síta but ọ̀nà àti bọ́ta bí mo ṣe máa ń sọ ó pọ́nà méjì ọ̀tọ̀ ní kọkùnrin bọ́ta kó ṣe eré níta tán kó wò pé ojú kòkòrò àwọn ọkùnrin ti ba ayé jẹ́ ṣá kí ni mo tún fẹ́ kí ló yàtọ̀ sí nǹkan tó ìyàwó mi ṣe fún mi sí ìyàwó mi àtẹ̀ tún ṣe better a máa feel guilty ó ṣeé ṣe kó máa bọ̀ ń lé kó ra gift fún ẹ ọ̀tọ̀ ní kí ọkùnrin bọ́ síta kó dóbò tán ta kó máa gbé ẹ ṣépè pé olóbùkú irú ìyàwó wò nílé kó dẹ̀ máa regret ìjọ tó fẹ́ ẹ so ló wá mú mi mú show yìí wá pé a máa ní more section lórí TikTok whereby àwọn tó ń ṣẹ̀ṣẹ̀ marry àbí àwọn tó ń aim láti marry they can come and talk and speak about their challenges bóyá nǹkan tí wọ́n ń face fright wọn àwọn fears wọn tí wọ́n fi ń sáfókó àbí tí wọ́n kì í fi ń gbà kí ọkùnrin fọwọ́ kàn wọ́n lọ́yàn fọwọ́ kàn wọ́n lóbò mú àwọn nǹkan kan irú nǹkan báyìí a máa discuss ẹ lórí TikTok because àwọn èèyàn free and like I said my platform don't condemn anybody when you come on my platform a lot ló ń ṣẹlẹ̀ and woman yìí sọ lady yìí sọ pé àwọn méjèèjì ẹlẹ́sìn làwọn tó bá yá obìnrin ló lè maintain status yẹn bó tó bá yá ọkùnrin nínú ìrìn àjò ayé wọn tó bá ṣì wà vibrant wọ́n máa ń pàdé alábàádó wọ́n máa ń pàdé àfòbùṣeni láàánú wọ́n máa ń fi àfòbùgbóore honestly wọ́n máa pàdé good morning god bless you wọ́n máa pàdé so gbogbo ẹ̀yin tẹ́ ṣe fẹ́ marry gbogbo ẹ̀yin tẹ́ ṣe marry tá bá ti fẹ́ ṣe show yẹn lórí TikTok I want you to come and speak and let's talk about this thing because nígbà tí lady yẹn sọ̀rọ̀ lánàá ó yà mí lẹ́nu ó ní òun ò lílábò kò sí finger òun ò like
mímu ọmú kò sí, kíìsì gan kò sí. Mo wá ní báwo ni wà tọkọ ẹ ṣe ń gbádùn ara yín. Ó ní àwọn akọ̀ṣe ni àwọn adẹ̀ṣe ó ti tán. Ó lóun àtàwọn òun àtọkọ òun àwọn manage bẹ́ẹ̀. Ó wà risky wà ńbẹ̀ because kò lè lọ bẹ́ẹ̀ títí. Ìfẹ́ yẹn ṣì ń gùn wọn nítorí pé 3 months 3 years ló ṣẹ̀ṣẹ̀ marry. Tó bá yá tí ọkùnrin yẹn bá lọ rí gbèrègbèrè bọ́ síta, ibi tí problem máa ti wà nìyẹn. And for those of you, stop saying mi ò like ẹ but mo láti ṣe nítorí ọkọ mi. Tó bá ti mọ̀ pé ò like ẹ, tó dẹ̀ tí ní orientation láti mọ bó ṣe fẹ́ like ẹ, má wulẹ̀ ṣe rárá. Má ṣe nítorí ọkọ ẹ because tó bá ṣe nítorí ọkọ ẹ, response tó máa fún ọkọ ẹ ẹlẹ́gbẹ́ pé ò like ẹ ni. Ìwọ lè má mọ̀ bọ́ ọkùnrin máa mọ̀ lára ẹ̀ wípé response tó yẹ kó fún òun kọ́ lòun fún ẹ̀. Mo sọ fún yín náà, mi mọ ọmú tèmi bá fẹ́ tí partner mi bá fẹ́ mọ ọmú mi sí, máa fi ìka méjì gbé ọmú mi sí lẹ́nu báyìí. Má dẹ̀ tẹ orí ẹ̀. Má dẹ̀ ní give me bite. Fúnra mi máa tún mú orí ọmú mi máa tún gbé sí fúnra mi. Ó mọ̀ pé mò ń gbádùn ẹ̀. Má dẹ̀ máa fi ọwọ́ kan ṣiṣẹ́ lára okó ẹ̀. Ó mọ̀ pé mò ń gbádùn ẹ̀. But ìwọ tó ò like ẹ̀ tó ò ní experience, báwo ló ṣe fẹ́ fọwọ́ ṣiṣẹ́ lára okó ẹ̀? Níbo ló fẹ́ mú okó lọ? So fún ẹ̀yin newly wedded, ẹ̀yin new couples, a máa ṣe lórí TikTok. Àwọn eré tá lè máa bá ọkùnrin ṣe tó bá mu ọmú ibi tó yẹ kí ọwọ́ wà, tó bá ń finger òbò bó ṣe yẹ kó máa fi fùrọ̀ pàdé finger yẹn, bó ṣe yẹ kó máa ibi tó yẹ kí ọwọ́ ẹ̀ kan wà, ibi tó yẹ kí fùrọ̀ ẹ̀ wà, tó bá ń lábò níbo bó ṣe yẹ kó position ọwọ́ ẹ̀ níbi tó yẹ kí ọwọ́ ẹ̀ wà tó bá ń lábò. Tí ìwọ náà bá fẹ́ fi òbò dó ojú ẹ̀ bó ṣe yẹ kó ṣe. Gbogbo eléyìí la máa sọ fún àwọn tó ṣẹ̀ máa rí. Ẹ má tanra yín. Wọn ò ní sọ fún yín ní church. Wọ́n dẹ̀ ń tanra wọn ni. Wàhálà dẹ̀ ń ṣẹlẹ̀ nínú ilé. Irú obìnrin yẹn lánàá sìn, girl yẹn, ó lóun láti sá jáde kúrò ní ibi tí ọkọ òun wà pé ọ̀rọ̀ yìí lẹ́sẹ̀kẹsẹ̀ òun máa lọ máa ṣe àtúnṣe lẹ́sẹ̀kẹsẹ̀. Lánàá lórí TikTok, we were like 1,100 tá wà lórí show yẹn. Ó ní òun máa lọ máa ṣe àtúnṣe lẹ́sẹ̀kẹsẹ̀ pé òun dúpẹ́ pé in fact àwọn nǹkan tó ń gbọ́ òun ò gbọ́ rí. So there are lots of people like that. So time tí wọ́n bá ṣe show lórí TikTok, a lè máa discuss kini every time. Please don't ever have it in your head wípé I don't like it but I do it to satisfy my husband. You satisfy it because if you don't like it, ó máa show nínú bẹ́ bá ṣe ń act. Ó máa show nínú response ẹ̀, nínú call and response yín. O ò ní lè communicate pẹ̀lú òbò. O ò ní lè communicate pẹ̀lú ọmú. Communicate. Yes, you were there yesterday. God bless you. Ọmú mímu. Wọ́n fi ń communicate fọkùnrin. Tọkùnrin bá fẹ́ mu ọmú ẹ̀, tọkùnrin bá ń finger ẹ̀ lọ́wọ́, ó ní communication tí wọ́n náà wọ́n máa fún. Tọkùnrin bá lábò ẹ̀ lọ́wọ́, ó ní bó ṣe máa communicate pẹ̀lú ẹ̀. Lára àwọn communication téèyàn bí béèyàn ṣe máa communicate pẹ̀lú ọkùnrin tó bá ń lábò lọ́wọ́, òun ló máa ń gbé the sense pé òbò ni mò ń lá kúrò lórí wọn. Because otherwise nígbà míì tó bá wà conscious pé òbò làwọn ń lá yìí, tẹ́jẹ̀ ti ń jáde, tí wọ́n ti ń tọ̀, wọ́n ti ń ṣe kinní kan, nígbà míì oko wọn lè ràn. But response tó bá ń fún nígbà míì, á gbé kinní yẹn kúrò pé òbò tó tí kinní ti ń jáde ni mò ń lá yìí. Á wá fi wípé mò ń jẹ oúnjẹ alẹ́ Olúwa. Á fi sí lọ, á wá máa jẹ òbò yẹn bí ìgbà tí wẹ́ pé ọjọ́ iwájú ẹ̀ ó ràn mọ́. Àbádẹ̀ ṣe ń sọ ìyàtọ̀ wà lóòótọ́ nínú jíjẹ òbò àti lílá òbò. Gbogbo yẹn a máa sọ yẹn bí, but lórí pé interactive section whereby you'll be able to say your mind and tell us what you feel, the challenges you are having with pé bó ṣe fẹ́ dókódóbò and everything. A máa ṣe lórí TikTok. Ẹ jẹ́ kí n máa fi sí ìṣàlọ́, mo ti múra ibi iṣẹ́. Ẹ dìde kẹ́ lọ síbi iṣẹ́ o. Iṣẹ́ ti yá o. Gbogbo iṣẹ́ tó bá ní ṣe jọ gbára mọ́ o. Ẹ káàárọ̀. shabarikolo.com. Ẹ lọ register ńbẹ̀. And yesterday I wanted to do a matchmaking show, but wọ́n sọ di show gidi lọ́wọ́ àti ẹ lè ṣọ̀rọ̀ matchmaking mọ́. So for those of you, mo ní ọkùnrin ní Houston, Texas. Mo ní obìnrin ní Taylor ni àbí Tyler. Mo káàkiri. Just send me voice note or message lórí +447 404 851234. Ẹ káàárọ̀.